ṣọpẹ́ òòtá ìwò yá ṣọpẹ́ iyọ́ ní kàn ṣe lóríire kì í ẹ̀ mọ̀ olúbíọ́ ní ihun kàn ṣe lóríire kù ú mọ̀ ihun dé yá ṣọpẹ́ òwe ọpẹ́ orí kádùn. òde yá ṣọpẹ́ òde yá ṣọpẹ́ ọní kàn ṣe lóríire kì í ẹ̀ mọ̀ olúbíọ́ ní èmi kàn ṣe lóríire kì í mọ̀mọ́ òde yá ṣọpẹ́ òwe. ojú ọ̀ní bá ti rọ́dùn ọpẹ́ nìkan ní ṣe lọ́ọ̀lọ́run ọba tọ́rọ́ lọ́rùn ọ̀hún ládàáni síláàrí gbé ógbòbí lọ́ọ̀ni Janet ẹ̀mí rẹ̀ kan ṣọdún èyí àtẹ̀ṣọpọ̀ lọ́pọ̀ sí ọtí yẹ ọ́ ò ẹ̀ àbàjẹ́ fún ọ. òde yá ṣọpẹ́ òde yá ṣọpẹ́ ọní kàn ṣe lóríire kì í ẹ̀ mọ̀ olúbíọ́ ní èmi kàn ṣe lóríire kì í mọ̀mọ́ òde yá ṣọpẹ́ òwe. olúwa ọ̀run òun ayé òun ọlòyìn àtọpẹ́ yẹ fún kábà àti fẹ́ ọtọ́ onígbó ọ̀rẹ́ ọlísàmù ìka wọ́pẹ́ àkọlọ́run ò torí wí ó ṣeun ìhà àánú rẹ̀ yóò dúró títí láé òní ìjọ́ keje oṣù kejìlá ọdún lè ṣàyájọ́ ìjọ kan bí olóríire aláyé ire ọ̀nì òyì ọ̀nì ẹ̀yẹ kọ́sùn olúlékọ̀dẹ̀ dára láwùjọ Janet Taiwo ọmọ Adéyọ̀ súlẹ̀ ayé o ìjọ ayọ̀ lóní jẹ́ òwẹ́kàn adéjọ́ ìbànújẹ́ ọ̀yà olúwadáre ìjọ òbí rẹ lóní ẹ̀mẹ̀ adéjọ́ òbí mi kọ́ ọkọ̀ méjì sí mi níyè á sí mi ṣe ni màá kì í ọ́ bí ológun ẹrú kì í má kì í ọ́ bí olúwọ̀fà ọmọ o táyé lolú èjì rẹ ìrá ìṣokùn ẹdúnjọ bí ọmọ ẹdùnkè ìṣiré orí igi ọbẹ̀ kì í ṣì bẹ́kẹ́ṣẹ́ ọbẹ̀ súlẹ̀ alákìsà ọ̀sà alákìsà dọ́lúfàṣọ wíníwíní lójú orogún èjì ìwọ̀rọ̀ lójú èyí rẹ̀ èjì ń bá mi ń báyọ̀ olóríire ní bẹ́dùn ọ̀kan ṣoṣo ni mo bèrè èjì lé ọ létọ̀ míà èjì rẹ̀ kì í mọ́ bí kì í mójó èjì rẹ̀ kì í mọ́ bí kì í mọ́yọ̀ o èjì rẹ̀ rúlé ilé ó lálẹ́ hàn yá sí ọ̀rúlé ọlọ́lá lálẹ́ hàn wò rẹ́fẹ̀ o ògbẹ́ ẹ̀nà yí ọlé òtòṣì kan sọ ọ́ dọ̀lọ́rọ̀ rẹpẹtẹ kì í táyé lolú tí ń lọ níwájú lákẹ́yìndé gbẹ̀gbọ́wé ilé gbajúmọ̀ ọmọ kẹ̀yìn gbòkúnlẹ̀ èyí ọ̀dẹ̀ ìgbòdọ̀ balẹ̀ àbágobi lọ́mọ olóríire kò lò ní mi kọ̀ọ̀kan agbọ́dídùn ẹrùn mi èyí Precious èyí Sharon èyí Shalom èyí Promise ayọ̀ mi pọ̀ sí èyí Tèmiládé ọkọ rẹ àti ọmọ rẹ léràn mi àbẹ́ ò mẹ́kàn ṣàgẹ́dẹ́ àwọn kí mi yá àkọ́yà ayẹyẹ kí mi àkéyè kẹ èṣù kẹ́ṣùkẹ́ ọmọ Janet ayé tí jọ jíjẹ ò ẹ̀mẹ̀ síjọ́ kàyẹ̀ sílẹ̀ lẹ́rù rẹ Maryland ní USA ló mú ṣe bùgbé àṣeyè lọ àṣe ò lọ́nà rẹ kété ọkọ rẹ àti ọmọ rẹ wí kí mi bá ọ délé rẹ ò lẹ́kìtì o àìkí mi kì í ọ bí ológun kẹ́kẹ́ kí mi kì í ọ bí ọlọ́gbọ̀n abájá o ọmọ Adéyọ̀ Ọ̀gọ̀tún Èkìtì iná bí ọbí bàbá rẹ ọ ti yálúlé o Ọ̀gọ̀tún Èkìtì ibẹ̀ níṣu lẹ́rà Ọ̀gọ̀tún Èkìtì ibẹ̀ níṣu lẹ́rà Ọ̀gọ̀tún Èkìtì ni wọ́n ti há o ọmọ amòye. ìkọ́mọ ọlọ́gọ̀tún o Ọ̀nì ọ̀gọ̀tún ọlọ́gọ̀tún o Ọ̀nì ọmọ òyì. ilé ní àtẹ́ ẹ̀ka Ọ̀nì òyì. ọmọ ilé ní ẹ̀wẹ̀lẹ̀ Ọ̀nì òyì. ọmọ òjò rúbẹ̀ o ọ̀nì òyì ọmọ ọlọ́gọ̀tún òjò rúbẹ̀ ọmọ amúrù ẹkùn ṣìrẹ́lìmùjá
ọmọ wa ò ọmọ ẹkùn ogun ọ̀tún òun kan ìpè lọ́gọ̀tún ọmọ eléni àtẹ̀ká ò ọmọ eléni ẹ̀wẹ̀lẹ̀ ọmọ anyúgbọ́ ẹja mẹ́bíbù ẹja tani ọ̀rẹ́ èyí ṣojú ríro kọ́ èsì dálẹ̀ ulérin ni ọmọ àfíjú ẹ̀yẹkẹ̀ ìjà ilé gbangba oko ọmọ amọ́mọ́rúbọ kéèyé rẹ̀ yá kárúfin àná bí àrúfin ẹ̀bọ òye àrúdà ẹ̀bọ ọmọ ọlọ́gọ̀tún òjò rúbè ọmọ ajíwá ìlẹ̀kẹ̀ o ọmọ ajísùnwọ̀n ajíre ni ajímíjọ́ kété dára bí egbin ọmọ aláèdè àjígbá ọmọ eléyìí kúlé àdéwúre kàn yíyáwé ọ̀rẹ́ṣà òkè jẹ́mìlà kí mi dàbí ìtolúlé kọ́ ọba dàbí ìtolúlé wáyọ̀ ládìí bí tẹ́rẹ̀ o ọmọ apàgbò ṣọ̀ṣẹ̀ mú màlúù ṣọdún ìgbàgbọ́ ọmọ àgbòmọ̀mọ̀ ṣe kérésì ọmọ ọlọ́dún ìjọ mẹ́jọ mẹ́jọ ọmọ amíkórè ìdíṣu ọbùtún ọmọ akáṣọ sọ́run mi gbàgbọ́ rẹ ni ọmọ olúlé kékeré kan ipò wọṣọ líṣọ̀ọ̀ṣì o ọmọ aláàgọ àjílù gbìnrín líṣọ̀ọ̀ṣì ọmọ ògbé bíbélì lérí ọmọdé rọ̀nà òsìn òwúrọ̀ ọmọ líbàtàkè irọ́ kálọ̀ kábọ̀ lùgbìmọ̀ ọ̀rùn sìn òwúrọ̀ ọmọ líbàtàkè irọ́ kálọ̀ kábọ̀ lùgbìmọ̀ ọ̀rùn sinmi ọ̀lẹ́gbàgbọ́ ayé ọ̀kàlẹ̀ o ọ̀yà olúwadáre o kí mo bá dẹ̀yà sákàwulé ọkọ̀ rẹ̀ Àkúrẹ́ olóyè mẹ́kùn lulẹ̀ ilé orí rẹ̀ ayé ìṣàkúrẹ́ kẹ́ mọ̀mọ́ lára àlá tèmi nínú ọ̀kẹ́ èyí mi Àkúrẹ́ lómi méjì hàn péjèèjì lálà àlá àtúléwà ire àbí àlá àtòkò àlá kan tí perí ṣe bẹ́ẹ̀ ó domi ọmọ àkúkú jà kọ̀ọ̀ràn tán ọmọ olójúlé lílá ọmọ ọlọ́jà méjì kan ná lọ́rìnjọ́ kàn bá ti ná torí takú tán àná gbèsè ànáyè lúlé ọkọ rẹ̀ Janet Táíwò owó kú oríire rẹ̀ mẹ́ adébàjẹ́ ò lórúkọ lọ́rùn ọba ọmọ adéyọ̀ ọ̀yà olúwadáre èyí Precious èyí Sharon èyí Shalom èyí Promise ayọ̀ mi pọ̀ sí èyí Tèmiládé wà á tẹ̀lé pa ò nínú àṣẹ òrọ̀rùn o lábẹ́ bó ti wù kọ́ ọpẹ́ láyé tó wẹ́ àmọ́ sàré ọmọ ààyè rẹ̀ lúlé olúwadáre ẹ̀mẹ́ aṣọ́fò wọ́ṣọdún èyí wọ́dẹ̀ aṣọ́pọ̀ ọlọ́pọ̀